àìgbọ́ àìgbà àìmúlò ní mẹ́ẹ̀dá jẹ̀bi àfarawé ẹ̀dá náà ní sáyédógún ẹni tá a kọ́ níkà tó ń ṣèkà ìkà ń bẹ nínú ẹni àgùntàn tó bá bàjá mi àjẹgbẹ́ o Tawakalitu ọmọ Èkó àdákùn fẹ́ sọṣẹ́ o omi tó bá mọ̀ níwọ̀n làwọn rẹ́ lásì ajá tó bá máa sọnù kò ní gbọ́ fèrè ọdẹ àìmọ̀kànmọ̀kàn ẹ̀dá ní mẹ́ẹ̀dá ṣìnà ikú tó ń pọ̀ ọmọdé àìgbọ́ kìlọ̀ ní. ẹ dákun kẹfẹ́ yìí kọ́gbọ́n o ẹ̀yin obìnrin ká ṣọ́ra fámọ̀ràn. àìgbọ́ àìgbà àìmúlò ní mẹ́ẹ̀dá jẹ̀bi àfarawé ẹ̀dá náà ní sáyédógún ẹni tá a kọ́ níkà tó ń ṣèkà ìkà ń bẹ nínú ẹni àgùntàn tó bá bàjá mi àjẹgbẹ́ o Tawakalitu ọmọ Èkó àdákùn fẹ́ sọṣẹ́ o ẹni ò mọ yìí ohun tó ní sọnù nígbẹ̀yìn o òdòdó ìwòyí ṣàlọ́bìnrin ọgbọ́n lágbà fi ń jagbọ́n kó má bàa wò níkọ́ tán bá fún ẹni mọ̀ràn dákun gbẹ̀wò dáadáa ọlẹ́wò àìgbọ́ àìgbà ni ó padà wá jẹ̀bi àìgbọ́ àìgbà àìmúlò ní mẹ́ẹ̀dá jẹ̀bi bẹ́ẹ̀ni àfarawé ẹ̀dá náà ní sáyédógún ẹni tá a kọ́ níkà tó ń ṣèkà ìkà ń bẹ nínú ẹni àgùntàn tó bá bàjá mi àjẹgbẹ́ o Tawakalitu ọmọ Èkó àdákùn fẹ́ sọṣẹ́ o. ọlọ́gbọ́n ni yóò ṣòro ọlọ́gbọ́n olùmọ̀ràn ni yóò ṣòro ara wọn jàre dákun fọ rẹ́rẹ́ ràn mí náà kí mo rú ẹni tó jẹ́ má gbà bẹ̀yẹn má tọ́ bẹ̀yẹn má fara wé wọn lẹ́wọ̀ ohun tó bá táyé mú ọ lè fẹ́ bí fún kọ́ ilẹ̀ o Tawakalitu ọmọ Èkó lẹ́wọ̀ àìgbọ́ àìgbà àìmúlò ní mẹ́ẹ̀dá jẹ̀bi àfarawé. tàbí táwọn omi o. ṣe bómi lélẹ̀ ṣó fẹ́ mú mi yóò ní. méjì. sírẹ̀sì èlò. Tawakalitu sájẹ́wá. lálàáfíà ni. náà ló jẹun sí gbogbo kí n láì sájà. ẹ sọ mọ fáwọn kọ́sítọ́mà mi yẹn tún. kí ló ń ṣe wèrè owó tó yẹ kí wèrè fi gẹrun ló fi jẹun. wo Táwa àwọn nǹkan tí mo máa ń sọ fún ọ rè bọ́ndún ní kí náà ó mọ tó ń jẹ pẹ̀lú àwọn ẹlẹ́rọ yọ yìí àwọn oníyọ̀rọ̀. màmá o bó ṣe dákun gbé láìsí wá kí á jàre. lórí burúkú jẹ kó dá wa lóhùn. ó ga ẹ rí i pé abọ́ tí mo fẹ́ fi sáàbù yín gan yí yàtọ̀. ẹ kí ló dé tó yàtọ̀ sí àwọn èèyàn. jáde kó rẹ sí wa. gbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀n rẹ. abọ́ máa jẹ tó ń jẹ abọ́ jẹ ní. kí ni níbo náà ti rí ìyá yín. ilé ẹjọ́ bọ̀ fún olùsí kò ní dáa fún wọn náà wọ́n ṣe ń ṣépè mọ̀ kó n fi inú ṣépè fún mi kò ní dáa fún wọn náà. ibi ìbà gan lèmi sọ gbogbo bí ṣe jẹrẹ sí ibi ìbà ti kókó nígbà téèyàn mọ́lẹ̀ lẹ́nu stẹ́ẹ̀pù. láì kókó táìmì oúnjẹ ti bá tiwọn. àwọn náà máa make up máa wo combination wọ́n rọ àkàrà sórí ranek. irú irun wèrè wo lẹ wá ṣe orí. irun ni àbí bí ìgbà téèyàn dé akoto ọ̀kadà. akoto ẹ̀yọ̀. n tá a máa ń sọ fún wọn náà nù a ní kó fẹ́ wa tó mọ̀ dẹ̀mọ̀ òsì tó mọ̀ sún ara rẹ̀ ọ̀sán tó bá ti di gbajúmọ̀ bíi tiwa tí ó bá ti wọ̀. ẹyẹ kó rán dandan bí àwọn eléyìí náà ni ó. bíi bọ̀dá ipo. ìwọ máa lọ. ó sá ti jẹun tán. àmì ni wọ́n ò ní sọ́ọ̀tì táwa. ìsọkúsọ ó yà bí ilẹ̀ ìsọkúsọ àwọn bàbá àmọ̀lẹ́bí ẹ̀ pọ̀ olórí ibu olùsí ọmọ ọ̀ní jèrè. táwa kí ló ta yìí. táwa ọwọ́ rẹ máa ń ro pọ̀ ọwọ́ rẹ máa ń ro ṣé láìsí ìwà pọ̀ tó gíní. eré nǹkan tẹ kọjọ lè lọ kò sí láìsí nù kúrò àwọn. ìwà òjò kan lọ ṣùgbọ́n àwọn ọmọlúrin rẹ ọmọ iye rẹ sì táwọn máa ń jẹ. iye rẹ sì tí wọ́n ń jẹ ní ìyẹn ìwọ wà ní wèrè ìwọ ní wèrè torí oúnjẹ. ó dà mọ́ mi àbí tó kú ẹ bọ́ dúró. ó fi yàn sí àìsàn ilé ni. ṣé kí n bá yín mọ́ mi wá. mọ́ mi wá bí ọ̀wọ̀ta mẹ́ta
mẹ́ta ṣó bẹ́ẹ̀ mọ mi kú ni. bẹ́ẹ̀mi méjì. náà mẹ́ta. ṣó bẹ́ẹ̀ mọ mi kú ni. ẹja máa sí ẹ̀yìn rí mi ọmọ bẹ́ẹ̀ bá ṣe ń rùn bí káfọ̀. omi náà dẹ̀ tutù dáadáa. ẹ̀yìn rí ni obìnrin aṣọ olórí ibùnú. ṣé ṣe pé tí ẹ fẹ́ ta. gẹlódé. kí ni máa ń ṣe tó máa ń ṣe wèrè báyìí náà ọjọ́ mi nù lọ́dọ̀. ẹ ṣe ìwọ rí pé lọ́dọ̀ já mi ń jàkújà. ṣe ọ rí pọ́nrán láìlọ́dún. ọmọ tójú tìyàn lé àná gan. ọmọ àná òfowó gan. lórí burúkú. ayé ń ṣe ẹni. kí ló dé kan. àmì ìsìn wèrè bo ní máa ń kọ́ èsì ká mọ̀ ń lé ni. èsì ká mọ̀ ń lé ni. ni mo já mi tó torí pé. àjẹ tán. ẹ gbádùn ẹ. kó wá kù lẹ́yìn ìgbádùn. lẹ́yìn ìgbádùn wà ló máa ń pọ́n lé. ó sóúnjẹ ń jẹ ń ṣe wèrè. ó sóúnjẹ tí ò sí yọ̀ ń bẹ̀. oúnjẹ téèyàn mọ́nẹ́jì jẹun. téèyàn mọ́nẹ́jì jẹ́ bí ìgbà téèyàn kan ha ìsàlẹ̀ pọ́ọ̀tì fún yẹn wá ní sọ́sẹ̀ kìíní dáadáa. èmi ò sáà forí burúkú àwọn ọ̀rọ̀ báyìí. ìsan ẹran ẹ̀ kàn yìí ni. ohun àwọn nǹkan tó máa ń dùn mí nù. atori. kí ni ìsìn ọ̀bọ̀ ló ń lọ ní ìsìn. níbo ló ń lọ ní ìsìn. ṣé bàbá rẹ ló dá lóko ni ó jẹ́ tó sì gbọ̀n dígbò ọkọ̀ ń lọ. mọ́ dá ló ń jàre títí ìrọ̀lẹ́ ọ̀la. kí ni mo ní títí ìrọ̀lẹ́ ọ̀la mọ̀wó wá owó sáti wà ní ọ̀rọ̀ ọ̀lẹ́ yìí. mi ìfẹ́ o. kí ni. bọ́ndú mi ìfẹ́ o atori. gbogbo nǹkan lójú tẹ ọ máa ń ṣe ìnáwó gan bóyá lọ fún àwọn yẹn lójú. ẹbẹjú mi ò fẹ́ ẹbẹjú mi ò fẹ́ mélòó la jẹ́ oúnjẹ náà. mo lè ka ẹyọ gbogbo nǹkan. ibi wọn ló ń kọ́ alẹ́ kó ń jẹ dùn wọn ló ń kọ́ alẹ́ kó ń jẹ dùn ṣebí wọn ló ti ń kọ́ alẹ́ kó ń jẹ dùn ìwọ ló ń kọ́ alẹ́ kó ń jẹ dùn èmi ẹ̀ láìkí gbogbo orí burú kí ni máa mú ọjọ́ mẹ́rin. tóun ni ìyá yìí máa dókun. Tawakalitu ìbọ̀lọ̀ dúró Kálísù ọ̀rẹ́ mi. ṣé o tún fẹ́ yáwó ni. ìbú ara nù wo ni tó tún fẹ́ yáwó ni kí ló wá dé ìyàwó ni. torí ìtò ti já tẹ́lẹ̀ ohun tí ì san. Táwa ìyàwó mọ̀ọ́nú ó ń fagi ebi ń pa mí burúkú. ṣòrí tó bá jẹ́ pé ebi ló ń pa ẹ́ wà jẹun wà yóò dáadáa ṣùgbọ́n owó ṣòrí tẹ́ kọ́ kò sí ní ọwọ́ mi bí mo ṣe wà báyìí ṣòrí àwọn gbogbo àwọn labourers tó ń ṣiṣẹ́ ń bẹ̀ yẹn èní lọ́jọ́ kẹta tí wọ́n rí $1 fún mi. ọ̀rẹ́ mi Táwa ò ní rò ó bó bá rò jọ ló dùn wá dákẹ́ ẹkún. wọ́n ní supervisor wọn ò sanwó fún wọn gbèsè ní lọ́tún gbèsè lósì. orí wọn burú ni. ṣé mo fẹ́ para mi ni ìwọ náà dẹ̀ ni wàá tún máa yá ò ní san kọ́bọ̀ nù ẹ̀ onígbèsè máa ṣàbá ìbò oúnjẹ wá èèyàn kúkú nírò wá ẹ. Táwa kí ló ń rò tí mo fẹ́ jẹ gbàràn ni. mi ò bú ẹ mo kàn sọ fún ẹ ni ó ń dùn mí ni torí kò sówó lọ́wọ́ mi. tó bá kí n ṣe nítorí ikú bàbá mi. ṣebí yunifásitì ló yẹ kí n wà. Táwa o tún ti bẹ̀rẹ̀ èmi lè kọ́ ọ níwèé mo mọ búùkù èmi mọ̀ kọ́ ni pé if you jókòó sit down bẹ̀rẹ̀ girigiri gbọ́dọ̀ jìgìjìgì go you me go you and me and go. ìwọ gangan ló tẹ̀ yẹ kó wá máa kọ́ mi lóyìnbó báyìí kọ̀rọ̀ mi ò yẹ kódà mo máa ń sọ fún àwọn èèyàn pé tó bá wá English teacher fáwọn ọmọ wọn ṣèkí ni kẹ́ pé tí o bá ju bọ́ǹbù kan fún wọn báyìí ẹ̀mí wọn máa bọ́ ni. ọ̀rẹ́ mi dákun ṣe kẹ́ ẹbí ń pa mi mọ̀ jẹun kú bí. ṣáàjẹ́ báyìí búráìtì náà wà kó tó dákú sí i. ọ̀rẹ́ mi máa ń lo báńbó oúnjẹ wá dákun jàre. Táwa dákun ṣe kí o fún lóúnjẹ sára náà wà gbóyìnbó ni ìsíkómi jù sẹ́nu bọ́ sínú jù òkè fà hàn jù òkè fún lóúnjẹ ọ̀rẹ́ mi ń pa mí. mo kọ̀ rí pé kí n débẹ̀ kàṣẹ kọ́ta máa ṣe ó dẹ̀ pay me off. bó ṣe ní pé òun ní surprise fún mi nìyẹn eré ni mo pè àfìgbà tó máa máwọn kíní jáde mo ní mi mo ní àfi bẹ́ẹ̀ ni pé mo size mi. so lórí ilé ìfún ẹ. wàhálà ẹ ó yìí wà lára ó máa lovely o. ìwọ lọ kó lọ jẹ́rú èmi mo pàdé bọ̀bọ́ yẹn. kí ló rí. ó ṣe lójú kòkòrò báyìí náà ó jẹ wá tiẹ̀ sí wa jù owó ní kọ́lọ́jẹ́ ìrọ̀lẹ́ lọ pàdé. abeg nǹkan tó dẹ ò sí fẹ́ nìkan. ọmọ tí màá wọlé máa yẹ ti ẹ ẹ̀yin ladies mo ti máa ń sọ fún yín ilẹ̀ ń yọ o
ẹ wà careful o. tílẹ̀ bá wá ń yọ kí ni ká ṣe sí yẹn ilẹ̀ ń yọ. wo ṣe bọ́kùnrin ni àbọ́kùnrin kan ẹ bára yín bẹ̀ anyways èmi tí ń lọ o. abúlé yín tó sọ pọ̀ ń lọ. yes. ṣáàbà mi kí wọn lọ then jọ one important thing bá mi ra kòkòrò bọ̀ ó wà very very important. no problem. ẹ̀rẹ̀ bá wa kí àwọn ará abúlé. àlọ́ àdó àbọ̀ á sùn wọn. bí ilẹ̀ bá tẹ̀ yọ àájá kíní sí wọn dúró. hypo ó máa mú bíbí. pé máa dúró rè. ẹ jẹ́ ká kúrò. kí ni má bẹ̀ wo. ẹ má lè ṣe òdìlá ẹ má lè ṣe òdìlá. òpèrà rẹ ní ìgbàyà. ìwọ tó sọ pé wọ́n ṣe union kò sẹ́ni tó mọ̀ ìdè union kankan. má sọ bẹ́ẹ̀ mọ̀ olú ọmọ musili òun gan mọ̀ pé bá a ṣe wà ní sáfù báyìí kò wá sí jẹ bọ́ndú ní kín. Atori! Ẹ ti sori burúkú lé. Ẹ má bọ̀. Ẹ má bọ̀. Ọ̀fẹ́ jẹ́ kí mo ṣe ní dáná sọ. Ẹ ṣe ní sùúrù. Wo ayé yín ti bàjẹ́ lẹ́ni. kí ni wá kí ló ṣẹlẹ̀. Kí ni ó ṣẹlẹ̀? Ẹ gbẹ́rẹ́ fún mi lọ́wọ́ mi jàre. Ẹ méjèèjì. Oúnjẹ owó kí ni nígbà tí ì jẹ́ pa wà nú àwẹ̀ ṣé ká má jẹun mọ́ ni. sórí àwọn nǹkan tí mo máa ń wí fún ọ nìyí o àwọn tí mo máa ń wí fún wọn ọmọ táwa yìí rèé o mọ̀mọ́ sórí ibú fáwa o bọ́ndú ní kí o ó wà ń bù wá aṣọ bíi wèrè ní sìkí gbogbo eléyìí. jẹ́ gbèsè wo la jẹ tẹ́nìkan. ní 4,500 ní èlò ní nǹkan tẹ́ra. owó tí ó sọ̀rọ̀ téèyàn gbàdúrà kó mọ̀ rí iye mọ́. sọ ṣé kí ni àgbà òdì bẹ̀rẹ̀ pepsi ni. ọjọ́ tó bá níbi wọlé wá sí ọjọ́ kí ló dé ọ̀rẹ́ mi o ma. Ṣaki ní jọkí Ṣaki aláàkẹ́kọ̀ọ́ sá. mo fẹ́ràn rẹ gbọ́dọ̀. ọjọ́ máa rí kànáà ẹ bàbá ọkọ̀ tó sọ kí wọ́n kànáà. bọ́ńdù àpò ẹ̀wà. àpò kọ̀ǹtínì kátórí. ẹ ta ni níbo lọ ti ra mo rò pé ó rí ọ ni mo wọlé bí omi ẹkún. ó sì ń bo ọkọ rẹ jẹ. èyí tó bá fẹ́ tọ́ ni ọtọ́ jáde. àwọn ṣe ń kátórí àpò dọ́ọ̀ ni. táwọ̀ ọ̀rẹ́ mi táwọn rẹ̀ sí. bá a sọ jẹ fún mi. kí náà ṣe ó yà sọ fún mi. Ṣèkí ọ̀rẹ́ mi sórí kíní burúkú yìí tó dàbí ẹrù olè yìí tó ṣọwárí olórí burúkú tó wà láṣojú bí ẹni tó bá tiger àti lion ìjà nínú zoo. mi mọ̀ bí àwọn ní Daniel tó lọ kó sínú den of lion. àwọn méjèèjì yìí láti bí oṣù 4 ló ti ń jẹ mí ní owó ìrẹsì àwọn méjèèjì yìí. owó àmọ̀ nǹkan tó máa wá ṣe bọ́wọ́ ti rí pé wọ́n ti ń wá sọ́dọ̀ mi o fún wa ní ìrẹsì o mò ń fún wọn lọ́fẹ̀ẹ́ fún wa ní ìrẹsì o. ìmọ̀ fi mi gbọ́ ya rẹ̀ ìmọ̀ fi mi gbọ́ ya rẹ̀ ìmọ̀ fi wa ní ìrẹsì sọ́wọ́ fún wa ní ìrẹsì adùn fún wa ní ìrẹsì. fún mi ní ìrẹsì ọ̀fẹ́ o fún mi ní ìrẹsì ọ̀fẹ́ o bó bá ti wá rí i pé mo sọ fún ọ pé n ò lè fún ìrẹsì ọ̀fẹ́ mọ́ nítorí gbèsè yín ti pọ̀ jù ọwọ́ mọ̀ nǹkan táwọn méjèèjì máa ṣe ọ̀dọ̀ yẹn sí kíra ló gbà lọ. ó dẹ̀ lọ sọ́dọ̀ ọmọbìnrin tó ń tẹ̀lé sí lẹ́yìn ìgànnà yẹn ṣe bọ́ ọmọbìnrin tó tẹ̀lé sí lẹ́yìn ìgànnà àbọ̀ ọmọ ibẹ̀ ni màá ti rí wọn tó ti rà rẹ̀ sí wọ́n wá máa sanwó fún yẹn wọ́n wá ń jẹ èmi ní gbèsè wọ́n jẹ́ fún mi lówó mọ́. ọ̀rẹ́ mi táwa rẹ̀ sí. mo ń gbọ́dọ̀ tábàrí ibi ni bí wọ́n lẹ̀. ó yà fi ọ́ lẹ̀. mi ì lè fún wọn lẹ̀ o. àṣẹ mọ̀ ní fi ń bọ̀ sọ̀rọ̀. ìwà ní burúkú ọ̀rẹ́ mi fi ọ́ lẹ̀. aya rẹ̀ rọ̀ ọ̀rẹ́ mi fi ọ́ lẹ̀. ọ̀rọ̀ bí lẹ́kùn. mo fọ́ sọ́yà. Ṣèkí. àyà ní fọwọ́ sọ ó ní ọ̀fẹ́ alẹ̀. ọfọwọ́ sọ jẹ́jẹ́ Ṣèkí ní Ṣèkí. Ṣèkí aláàkẹ́ Ṣèkí. ṣé ti bá fún wọn lẹ̀ wọ́n fún mi lówó mi. àwọn gbowó báǹkì ọmọ pé báǹkì wà mí tàbí sí. torí ibo ara tí mo máa ń láìkì ìwọ fún un ìwọ máa ń jẹ ẹmọ gan o máa ń so gan tó dàbí màlúù 150. ẹ wọ lórí fún Ṣèkí sọ wọn pé wọ́n lọ fà kínní Ṣèkí kọ́ tó ṣe yìí dùn mí gan wọ́n dùn mí gidigidi gan Ṣèkí. ṣé ọkọ mi ojú mi dojú ẹ o mo mọ̀ pé mi ò léèyàn kankan lẹ́kọ̀ọ́ àti pé ọmọ ìbáyìí ṣé o fi dá mi lójú pé òun náà bẹ̀rẹ̀ sí ní múra báyìí òun náà gbọ́ kọ̀bọ̀ gìnì báyìí wá bí. agbára Ọlọ́run. bẹ́ẹ̀ ni mo. Tawakalitu àdúrà wa ti gbà. àmín. àdúrà wa ti gbà. lọ́mọkẹ́ ìwọ má wọrí o ìwọ náà máa lọ. ẹ ti ẹ bá mi sọ fún Ṣùbọ́mi ó dàgbà ó lò wà mú mi. ọ̀rẹ́ mi díẹ̀díẹ̀ làwọn máa ṣe jẹ́ kí táwa tẹ̀lé mi lọ náà. jẹ́ táwa ò lọ náà jẹ́ táwa ò lọ náà kí táwa bá lọ. tóṣù bá ti parí ó wà á bì. a ò ti yá jù má jẹ́ ń fi ẹ sí orí kínní
tí ó bá máa fi di ìparí ọdún yìí èmi àti àjọ lọ. èmi ó gbàjọ kan màá bá yẹ ẹ sọ bóyá n bá gbàjọ yẹn a lè kó fún kó wá gbé òun náà. ẹ ṣe màmí. àwọn náà ó gbọ́kọ̀ wá o. àmín àwọn náà ó jí o gbọ́kọ̀ wá o. àmín ó gbọ́kọ̀ yìí wá o bó o bá gbọ́kọ̀ wá má wálé o. èmi gbọ́dọ̀ rí ẹ o. ó máa gbọ́kọ̀ wá lọ́la àdúrà yín. wọn náà wọṣọ báyìí. bẹ́ẹ̀ ni a ti wọ̀ tó jù báyìí lọ màmá. ó táwà mami ẹ má sunkún màmá má kí yín ẹ má pè mí sórí aago wọn. ṣùgbọ́n mi má gbàgbé mi o. ó jẹ́ ṣe dájọ́ yìí ó ṣe o. ṣùgbọ́n mi má gbàgbé mi o. táwà ọmọ náà ń ṣe ìta. ó ti tó màmí à ẹ má sunkún màmí ó yá ó yá ó yá. táwọn òdìbò náà ṣe ọ̀rọ̀ bàbá náà tẹ̀lé táwọn. ṣùgbọ́n mi má gbàgbé mi o má gbàgbé mi o kó tètè wá mú mi o ọlọ́wọ́ ọ̀ṣọ́ yín dé kó. ọkọ mi táwọn. màmí ó yá ẹ má sunkún ẹ má sunkún. má jẹ́ kó mú un. Sure má wọrí ọ má pàdé ẹ má wá sí club lálẹ́ yìí náà kí légún mi ṣe tó fàárọ̀ jù. àrídámi ẹnu lélẹ́yìí o lé ló tóbi jọ̀ràn báyìí. ló ṣọ̀rẹ́ yín. táwà kí ló ń ṣe ń ta ṣáàdì pé mo ti wọlé. lé ló tóbi jọ̀ràn báyìí ibi tẹ́ ń gbé ni. o ti dé kó má ṣe bí ara ọkùnrin yẹn já lọ́jọ́. ọ̀rẹ́ mi mo ṣoríire. ó wọlé tó tún jáde báyìí. nǹkan tó bí mi nù kó jẹ́ kí géèmù yìí àwọn ògùn. ó tètè wá stop. máa bọ̀ jẹ́ àwọlé jọ kí ló dé òde ta. mo jẹ́ ń gbé báàgì. jẹ́ ń gbé báàgì. báàgì gbé báàgì kò dá mi. ó ti ti o. mo gbọ́ mo bó jẹ́ wọ́n ṣe fẹ́ gbà. mo báàgì bíi ló wà báàgì ẹ̀ lélẹ̀ mi. mo máa ṣe bí ara kò is so má ti ká àwọn ọ̀rẹ́ mi rí ẹ. báyìí kò wọ bẹ́ẹ̀. ẹ fọ́ sí mo gbé. afa. ọ̀gá fàájì là ń ṣe o. ẹ ju ẹgbẹ́sẹ̀ padà èrè pẹ́ kẹ́sì. ẹ má bẹ̀. anyways ọ̀rẹ́ mi ni Tawakalitu ló ń jẹ́ ṣùgbọ́n ní ọ̀dọ̀ wa lọ́hùn wọ́n máa ń pè ní Tawakalitu onírẹsì. Tawakalitu onírẹsì. èèyàn yọ ọwọ́ kan. mi fẹ́ yẹn wàhálà yẹn pọ̀ anyways mo fẹ́ mu lọ sókè kó lọ freshen up à ń padà bọ̀. ọ̀rẹ́ mi. ẹ rọra. ẹ pẹ̀lẹ́ rọra. ẹ má táàsì máa ń yọ̀yàn ẹ rọra. ẹ jọ náà ó fẹ́ máa gbé mi. yín ò possible náà irú ilé màmí pẹ̀lú àwà. jọ kí ló ti possible sọ reason tí o ṣe possible ṣe bá jọ ń sọ wọn lẹ́ni. ó fọ́nà ní ìkọ́ nílé gbé pẹ̀lú wa yẹn. yóò ṣe nílé gbà yẹn rárá. eléyìí ọ̀rọ̀ oko yìí. gbé pẹ̀lú wa kí ló sọ lẹ́nu tí ó dùn yìí. láti bo sí ibo. kò possible rárá. ó wọlé tún gbé pàǹtì wọlé. ó tẹ̀lé láti gbá gbogbo bẹ̀ yẹn.
Táwa. Ọ̀rẹ́ mi. Ta ló rán iṣẹ́ náà? Ìgbà tí mo rí pé bẹ́ẹ̀ yẹn dọ̀tí kò dé sí nǹkan tí mò ń ṣe. Mo ṣe ní pé kí n ṣa gbogbo nǹkan tó wà níbẹ̀ kí n clean kí n dust kí bẹ́ẹ̀ yẹn look neat. Ṣé wọ́n rán iṣẹ́ ni? Mo ti sọ fún ẹ má sọ̀rọ̀ ìdí ọmọ ọ̀dọ́ nu lé. Ṣó ń gbọ́rọ̀ ni? Mi ì láìkẹ́ o. Kí ló dé? Tí ilé bá dẹ̀tì ẹni tó bá fi òpèlé dẹ̀tì kó bọ́ síbẹ̀ kó clean ẹ̀ náà. At least oníbàṣẹjọ máa ń ṣe náà. So ò lè wá dé kó wá ní o fẹ́ yẹ. Mi ì láìkẹ́. Ọ̀rẹ́ mi ṣé o ti wá bínú ni? Mo kàn ní kí n clean ẹ̀ ni. Pàtíkì sí nǹkan tí mò ń ṣe mo kàn ń sùn mo ń jí náà ni mo wo TV mo ń jẹun. Sí nǹkan tí mò ń ṣe náà ni mo ṣe ni pé kí n keep ara mi busy kí n tiẹ̀ ṣe one or two things. Tó o bá ní nǹkan tó ń ṣe bọ́ sínú ilé kó máa wo TV. Tó bá wo TV tán kó sùn. Mo ti gbọ́ ṣé kí ẹ ti yá nìyẹn ni. Mo fẹ́ máa lọ iṣẹ́ mi sí. Gbà. Ọ̀rẹ́ mi 2,000 naira. Fi ra anything. Oúnjẹ wà nílé gbogbo nǹkan ló wà nílé. Kò ní mí nì. O lè ní toiletries o lè need anything láti rà. Ọ̀rẹ́ mi ò ṣe èṣù oníyàwó. O Táwa mo fẹ́ sọ nǹkan kan fún ẹ. Mi ì fẹ́ kó mingu ara ẹ pẹ̀lú àwọn ladies ṣùgbọ́n sórí bó ṣe wà yẹn ajẹgbodò ni wọ́n wá ẹni tó máa fi kúnra ni o. Ó dẹ̀ mọ́rú létí wọ̀ ti wá. Mi ì dẹ̀ ní like kó padà sílé kó wá máa tẹ́wọ́ kó ní èkó rọgbọ. So èkó rọgbọ fún ẹni tó bá ní sùúrù ṣùgbọ́n wà ní sùúrù ni. O gbọ́dọ̀ mingu ara ẹ pẹ̀lú wọn. Má jọ ẹsẹ̀ di ìdàkudà o. Olórí burúkú èèyàn ni wọ́n o. Ṣọ́ra fún wọn o. Ó rí bí mo ṣe máa ń lọ tèmi jẹ́jẹ́. Òótọ́ ni ọ̀rẹ́ mi ni wọ́n. Ọ̀rẹ́ ni gbogbo yín jẹ́ ṣùgbọ́n ọ̀rẹ́ yàtọ̀ sí ọ̀rẹ́. Ṣùgẹ́t jẹ́ kí ọ̀rẹ́ ẹ ní limit lọ́dọ̀ wọn. Ṣùgbọ́n bẹ́ẹ̀ni ọ̀rọ̀ ló sọ. Ṣé gan ni ìṣòro níyàwó? Mo ní láti sinmi. Gòkè lọ́sì jẹ́ máa rí ẹ kó máa gòkè yẹn lọ́sọ yá. Gòkè kó lọ rẹ́ sí kó sùn. Òkè náà ni mo ń lọ báyìí náà. Take care. Òkè mo ń lọ. Tàbí ń pe fóònù ẹ látàárọ̀ tó pìkẹ́. Silent ni mo fi sí ní jàre. Why? Fẹ́ kẹ́nìkan kan disturb mi ni. Yomi ó jẹ́ má fi rònú para ẹ̀ ṣé lórí ọ̀rọ̀ ọmọ yìí náà sórí tíyàwó bá kọ ni ìyàwó mi la máa fẹ́ o. Má jẹ́ kí n para tún ẹ̀ ọ̀rọ̀ ọmọ yẹn get to me ó dùn mí gan-an honestly. Really no kò sẹ́ni tó máa ṣe tí ò ní dùn bọ̀ wá gbé kúrò lára náà ni anyways mo ní better offer fún ẹ. Gbogbo bó bá ṣe ohun kò rí ṣùgbọ́n mi jọ tó rọ lọ́hùn pa mí ti pẹ̀lú ọ̀rọ̀ obìnrin fún náà. ṣùgbọ́n ẹni tí mò ń sọ yìí ọ̀rẹ́ mi ni ó rú ọmọ tó dẹ̀ máa ń like ni ó kú sára bó jẹ́ ti stature ni o bó jẹ́ ti height ni o ó wà òkè ọmọ tó wà homely ni wife material dẹ ni. ìfà gbìyànjú kí ni kí n fún ẹ kí ni kí n ọ̀fà ẹ. mi ìfẹ́ ní tẹ̀lé ọtí tó bá gba ọ̀fà mi. Oh serious n bá fún ẹ kó má mú bá tẹ máa sọ̀rọ̀ obìnrin later ni not now honestly. Tawa o ò ní believe me this guy is cute he's nice he's got everything a lady could ever get from a guy sori má jẹ́ ìtún ẹ̀ ní ìtí ẹ̀mọ̀ nǹkan tí mo lè fi wé torí ó rọ ọkùnrin bíi tiẹ̀ ó ṣọ̀wọ́n gan so kí ló ń wá kí ló fẹ́ tí ò ní ṣe fún ẹ. ọ̀rẹ́ mi mo mọ̀ pé àwọn ọkùnrin Èkó yìí oríṣiríṣi la máa ń gbọ́ ń pa wọn ṣọ́rọ̀ mi yẹ òun mo ṣe ní kí n rọra máa tẹ̀ jẹ́jẹ́ o kó má lọ ṣe mí ṣìbáṣìbò mo ṣe ní pé kí n rọra ṣe bẹ́ẹ̀ kí èmi náà wo ojú ilẹ̀ dáadáa. All right but kò ń ṣe bíi ti Yomi no wo ó mọ̀ pé mi ì lè tiẹ̀ sínú náà mi ì lè rí náà mílẹ̀ kí n wá tiẹ̀ sí náà so get sori anything tó bá ṣẹlẹ̀ dáadáa mi ṣùgbọ́n tí mo dẹ̀ mọ̀ pé kò sí nǹkan tó lè ṣẹlẹ̀
ọ̀rẹ́ mi mo jẹ́rìí mo dẹ̀ mọ̀ pé o ò lè rí dánlẹ̀ báyìí kò ní kí n wọ̀ mo jẹ́rìí ẹ̀ ó ṣe gan ọ̀rẹ́ mi ó kú gbà gbogbo mi o. ìwọ ní jẹ́ kẹ́nìkan lọ ṣe mí ṣíbàṣíbò. Táwà gbogbo ọ̀rọ̀ tí wà ti ṣùgbọ́n mi sọ lẹ́ẹ̀kan yẹn gbogbo ẹ̀ pátápátá báyìí la gbọ́ ṣùgbọ́n tá a bá ń sọ fún ẹ pé iná ń jó lórí omi wà ní kọ́ lọ mú irú ẹ̀ wá. Babes eré náà lélẹ́yìí o. kékeré leléyìí kékeré peanut òun ló ṣe rí yìí. oúnjẹ wà nílé gbogbo ọṣẹ gbogbo ẹ̀ ló wà kí ni kí n fi ṣe. Ṣorí tó bá ṣetán láti join ilé ìwà iye tó máa rí máa ju bẹ́ẹ̀ ló wọ́n máa swim nínú owó ni. Tip of the iceberg ṣe ló ṣe rí yìí. Hey babe, Tawakalitu. Oh my gosh. Obi tó kọ́ lọ sí ẹ̀jẹ̀ ìpín káàkiri bẹ́ẹ̀ ni má pè wò tó bá ti dálé ìsìn a máa jáde tó ti gbọ́ a máa jáde èlò lọ́yẹ̀ fún ẹ yìí àwọn àyè fún ẹ lélẹ̀ yìí tá bá mú ẹ̀ mọ àwọn èèyàn gidi kékeré lélẹ́yìí o. ẹ jọ̀ọ́ o ẹ ṣe ẹ ṣàánú mi o. ó máa ń mọyàn ó máa pàdé àwọn èèyàn wàá fi ọlá ṣọlá wàá fi ọlá ṣọrọ̀. Tawakalitu ní ìrẹsì tó ń jẹ ò ní jẹ bẹ́ẹ̀ mọ́ wàá wá change orúkọ ẹ̀ bó kò lè máa rántí orúkọ yẹn tí ó ní wọ́n máa jẹ́ bó ṣe ń ṣe bó ṣe ń ṣe. tó bá ti dalẹ̀ ó máa tẹ̀lé wa jáde. máa lọ. wà á pàdé àwọn èèyàn wà á fìyàn mímọ̀ sọ. ìyẹn náà ti tó. ọmọ ọyọ. ẹ ṣe gan ni. ọjọ́ kan. ṣùgbọ́n mi ọ̀rẹ́ mi. báwo ni. mo wà pa. kí ló ń ṣe bí. mo ṣẹ̀ṣẹ̀ nu àwọn yàrá tó wà ń bẹ̀ ni mo wá ní kí wọ́n fọwọ́ mi kí n tiẹ̀ bójú díẹ̀. ó ń ṣọmọ ọ̀dọ́ nulẹ̀ yìí mama clean anywhere ṣe bí everybody wà nulẹ̀. ọ̀rẹ́ mi ìgbà tí mi níṣẹ́ tí mi làbọ̀ kò sí nǹkan kan tí mò ń ṣe nílé mi ṣàkọlẹ̀ má jókòó sílé kí n máa fẹ́ra mi sílẹ̀ bẹ́ẹ̀ mo ṣe wọn pé gbogbo bẹ̀ yẹn bí ìdẹ̀tí nǹkan kan ti wà bẹ́ẹ̀ pé jẹ́ kí n gba kí n nu nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. kò ní mínínì àtọ́ apọ̀nulẹ̀ má jọ sọ ẹ̀dọ̀ ọmọ ọ̀dọ̀ ẹlòmíì máa take care for granted ni mi láìkẹ́. ó ti yé mi òótọ́ ló sọ. anyway jẹ́ àfihàn sílẹ̀ how far ayọ̀ mi. well kò bàjẹ́ náà. nítorí etí tó gbà lọ kò tún gbà bọ̀ mọ́ so kí n lè mọ bó ṣe ń lọ o. mo láìkẹ́ ó wà òkè. is okay àbí. yeah ó wà òkè. ó láìkẹ́. ó mọ̀ pé lábúlé wa gan bẹ̀ yẹn wọ́n máa ń sọ fún wa ó ní obìnrin gbọ́dọ̀ máa fi rẹ̀ lẹ̀ fọkùnrin bẹ́ẹ̀ lèmi náà bá ní kí n pó mo ní kémi náà ṣàkọdí ẹ̀ fún ọmọ mi náà mi kàn lè sáré gbà bẹ́ẹ̀ yẹn. all right náà ìyẹn dà bọ́ má tún jẹ́ ká akọ ẹ̀ pọ̀ jù ṣọmọ pé tákọ́ bá pọ̀ jù ọkùnrin máa wá lómi o ṣọmọ. mi ní ṣàkọjù gbà yẹn mi ní ọ̀rẹ́ mi ò ṣe gan-an ni ọlọ́run atúlé àtọ̀nà tiẹ̀ náà ṣe gbogbo nǹkan tó ń ṣe fún mi ìwà jèrè mi náà máa jèrè ẹ̀. àmín no problem wọ́n ṣàtòkè ẹ̀ kò lè ṣe jẹ́jẹ́ kò dẹ̀ má sọ̀rọ̀ àìdọ̀mọ̀dọ̀ nílé yìí. dáàtì ẹ̀ ló ń ṣe pé ibẹ̀ ń rọlù. Sudi, are you okay with this? Yeah, I'm really love it, especially baggy. I like my one. Hello, what's up? Because of Valley Lele, so. Where about she? You can see, but I'm nice. Yeah, it's lovely. Yeah. When I'm on top, so just colors. I think I should. Wọ́n bá gẹ̀ẹ́ ló nice. Yeah. Kí ni mo fẹ́ sọ tẹ́lẹ̀? Ilé máa fi tàṣọ tán wọ̀. Ó yẹ bá a ṣe gbogbo ẹ̀ pọ̀. Owó yín jẹ́ 46,000 naira. Ẹ má calculate ilé ìmọ̀ ẹ mọ̀ kí báyìí mi ilé yìí o. Ẹ máa kásán bí o. Ẹ kásán àǹtí Yẹni, ẹ kújọ́ mẹ́ta. Ṣé wàá pa? Wọ́n fún wa. Ẹ má bínú mò ń bọ̀. Ó ga fẹ́yìn o, ṣé tí ní new thing ṣe wàá lè pè mí àbí? Ẹ má bínú mo yẹ̀ṣẹ̀ dín náà ni. Kí lẹ nílẹ̀? Mo ní gbogbo àwọn bag, àwọn aṣọ bàtà tó fine. Wọ́n ti ní ọjà tó tọ́. Yọ̀mí. Ẹ káàsán, bóyá Yomi. Ṣé wàá okay? Ẹ káàsán. I'm sorry. Yes, love. Don't be worried, okay? Okay. Ex-girlfriend mi nìyẹn.
tí mo sọ̀rọ̀ ẹ̀ fún ẹ. ǹlẹ́ o. ẹ káàsán àǹtí o. And if you don't mind, I have to tell you that this is my love. Ìyàwó tí mo fẹ́ sílé nìyẹn. Èló ló kọjá rẹ̀? Yomi, kí ló dé náà tẹ́ pé tí máa ń pò kí n pick calls mi? Excuse me, mo ṣe introduce love mi sí ẹni. Wọ́n fẹ́ jẹ́ disturbance in life ẹni. Oh, I can't wait to wear this dress on Friday. Oh, tá bá ń lọ fún dinner, right? So yes, yeah, it's so nice. Yàrá mi kò sí. Ẹ wá ń tí ẹ̀jọ̀ torí Ọlọ́run, ẹ wá fi aṣọ hàn mí ẹ̀jọ̀. Mo ń bọ̀ ẹ ti fẹ́ dá àwọn kọ́sítọ́mà mi lóhùn. Ó ṣe, ìwọ náà gba ilé ìkọ̀fẹ́ mi drink. Are you sure you're okay? Yeah, I'm fine. Very fine? Yes, love. Thank you so much. All right, let's go. Ọwọ́ yẹ gbé mi ẹ. Ṣé Yomi ló kọ́kọ́ béèrè ní àbí mi? Come on. Ó jáde ńsìn, ó bọ́ síta ńsìn. Náà ló dé. Abẹ́sọ̀ lè kàn ṣe wọ́n. Má bàa sọ̀rọ̀, abẹ́sọ̀ lè bàjẹ́. Báyìí. Àfà. Ilé tó lanú lẹ̀ bẹ́ẹ̀ nígbà tí mo lọ. Take time. Ó gọ́ọ̀lì ó lanú lẹ̀ báyìí nígbà tí mo jáde lọ. Ìwúrò ṣe. Ó bọ́ lẹ́ẹ̀kan ẹ̀ tó fẹ́ jáde, ó ń bá mi sọ kankan. Ah! Yes! Wàá ṣe ìpàdé mi. Òótọ́ ni. Ṣùgbọ́n kí n tó já ẹ sí, màá kọ́kọ́ fẹ́ kí mi kú oríire náà. Màá sọ fún mi pé congratulations. Congratulations, ọ̀rẹ́ wọn ọwọ́ rẹ̀ wá. Okay, ọ̀rẹ́ kí n tó kí ẹ ní congratulations. Congratulations kọ́kọ́ já mi sí nǹkan tí máa kí ẹ ní congratulations. Ìwọ kọ́kọ́ kí mi sẹ́ẹ̀ tó bá ti kí mi máa já ẹ sí. Ó dà congratulations. Wàá ṣeré pàdé mi. Má jẹ́ kí n parọ́ fún ẹ. Yeah, what is it all about? Kí ló ń ṣẹlẹ̀? Tó bá rí ọmọ tí Ṣùbọ́mi gbé fún mi. Ṣùbọ́mi colleague ẹ̀ àbí? Ṣùbọ́mi tàjọ́ ń ṣiṣẹ́. Ọmọdé yìí wọn kọ́ lọ́wọ́ bá mọ̀ ọmọ ọ̀dà torí tèmi ni. She's big. Ó dà mọ̀ pé I love them big. Are you serious? Yeah. Ó níwájú, ó lẹ́yìn, ó ní pretty face. Tó bá rí ọmọ yìí, tó bá rí ọmọ yìí. Àwọn ti pọ̀rẹ́ mi. Ó dà once again. Congratulations. Ṣé máa yà á. Ó mọ̀ kó tó máa ṣe é sí. Sori a gbọ́dọ̀ máa bára wa rìn ká má tọrọ bára wa sọ. Sori má ṣe bó ṣe ṣe sí yẹ ni your ex sí bèbí yọ. Àgbà máa ń gbà ni o. Whatever she does, please take it easy with her. Ṣùgbọ́n. Ìwọ ọ̀rẹ́ mi máa sọ̀rọ̀ jù. Mo ti gbọ́ ẹ bọ́ tèmi náà kì í ṣèyàn bẹ́ẹ̀. Yẹni fọ́nbù ni náà. Ẹranko ni yẹni náà wọ́n dẹ̀ treat for cup ó tán. Tí yẹn bá jẹ́ ẹranko jẹ́ kí lè jẹ́ ẹran lè. Just take it easy with her please. Ṣùgbọ́n. Màá tẹ̀ mẹ́. Mo bá ìlú ń bá mi sọ̀rọ̀ sí Jídé. Ó ló fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ mọ́ ẹ̀pọ̀rọ̀ tó fẹ́ bá mi sọ important jù ẹ lọ. Ẹ má worry, kò sí wàhálà. Ẹ funny, ẹ serious. Ẹ sure. Ẹ má worry. This time around special package mo ní fún yín. But àwọn owó tẹ́ máa ń fún mi èmi ò like ẹ o. Mi ì fẹ́ àwọn ìṣòro owó ni o. Ó yẹ guess. Ẹ lè guess. Two some fẹ́ ṣe fún yín. Ṣe ìrọ̀lẹ́ ń pa. Àgbàyà ni. Ẹ̀yin ò lè ṣe rí. Tẹ́ bá rọrẹ mi ó set pa. À ń gbé jábọ̀ ni o. Irọ́ ni ẹ̀mí yín gbé bọ̀ gọbọ ìlówó wa. Mo fẹ́ fi Ghana must go gbé. Mi ò ṣọlẹ̀ àbí ẹ̀yin náà lè fẹ́ mi lẹ́nu náà, you know. Ó wà mí báyìí ṣé fẹ́ bá sọ̀rọ̀ ni. Ó yẹ hold on fún. Hello. Pẹ̀lú mi lórúkọ tèmi. Bẹ́ẹ̀ ni sá. Ṣọ́rẹ́ mi ti já yín ṣe. Ẹ wò, ayé tí ẹ jẹ rí, mo máa gbé yín ṣe. Nǹkan tí ẹ ṣe rí, mo máa ṣe fún yín. Mo máa ṣe orí fún yín báyìí, ẹ máa tọ̀ sí ṣòkòtò. Tẹ́ bá rí mi, àyà wà ń bẹ̀ báyìí, gbogbo ẹ̀ ló set. Tẹ́ bá rí nǹkan tí mo fi ṣèbàdí pàápàá báyìí, àyà yín máa já.
ṣó lè já yín sí i èmi ò kí ń gba ìṣẹ́ owó tó go boy ó lè ṣàlàyé fún yín gbogbo ayé báyìí òun la máa jẹ́ wọ́n ti gbọ́ tẹ́ bá ti rí mi ná a máa sọ ìtókù ẹ ó yẹ ó dán fún. My senator, baby boom boom. All right, darlings. All right. Ẹ kú ṣẹ́ ń bẹ̀ yẹn o. Kí ni? Mo ṣẹ̀ṣẹ̀ rà ní ó fún àyàbí. Ó fún àyìnkọ́ báìbù dà lọ́wọ́ ẹ̀. Bẹ̀rẹ̀ wo ni ti báìbù? Aṣọ tí mo ṣẹ̀ṣẹ̀ rà tí mò ń wò pé everybody ti sọ pé ibi tí mo ti ra aṣọ yẹn wọ́n hail mi ni pé aṣọ yẹn fine. No, o ti ń bẹ jù o bá yẹ ká bí pé ìmọ̀ ló ń lọ náà. Bí ti bá o. Kí ló kó sí i òun lọ sí fellowship ni. Mi ò lọ fellowship. Tọ̀n jẹ́ kí n rí ẹ náà. Abẹ́rẹ́ Ọlọ́run àwọn ó fine. O lọ church ló wọrún kan báyìí. Ṣe jókòó ó tẹ̀ ṣe pàjídì. Ó ti ẹ ṣe. Kò lè bá yín lọ́wọ́ ẹ̀ máa súnmọ́ bíbá yìí. Ẹjọ́ ìdúró náà. Fadíẹ̀ kò mọ bó ṣe ń lọ. Kí ló ṣe ẹ kí ló sì ṣe tó ń kọ súnmọ́ bíbá yìí. Ìwọ náà o ti ń join díẹ̀ náà nìyẹn ó jẹ́ kó máa mú ẹ lára yá nílé díẹ̀ sí. Kí ló ṣe lè? Babe sọjí ayé ẹ̀. Ó yá pẹ̀lú ó yá fún mi step ẹ̀. Ẹ wo orí ẹ̀sìn mi sí. Yàrá tó kí ló ń ṣe ẹ́? Má bọ̀. Ohun tó ti ní lọ́jú jọ lẹ̀ ń bẹ́ àìfarabalẹ̀ ojú kòkòrò mímú ni tẹ́ nígbẹ̀yàn mo fẹ́ ṣe bí wọn mo fẹ́ dà bí wọn àbùkù ní ń fà nígbẹ̀yìn ó tán o. Balùwẹ̀ tí o bá rómi mu á sunkún àìrómi oníkọ́ gidi oníkọ́ gíla lẹ́ni tára ẹ̀ bá kó tọrọ ẹ̀rà ayẹ́ o. Kúrò ló ṣe aláìní ìrònú aláìní. Táwa kí ló ṣe? Stupid idiot. Ó ti ẹ̀ nírònú rárá. Ó dẹ́nẹ́ ni. Ìwọ́n ọmọ yóò fẹ́ gbọ́rọ̀ o. Ó fẹ́ gbọ́rọ̀ o. Ẹ̀mí ló ni mo máa sọ fún ẹgbẹ́ àjẹgbodò làwọn pípì. Wọ́n wẹ́ ni kúrò nínú. Kí ni problem ẹ̀? Okay, o fẹ́ bá yí ara ẹ̀ jábì. Kó tó bá yí ara ẹ̀ jẹ́, wà á padà sílùú yín mi táyẹ̀ tí ń bàjẹ́ bọ̀. Àwọn aláyé ń bàjẹ́. Kọ́ọ̀tù ṣọ́. Kí ló dé? Ó ní láti sọ fún mi bó lè ṣe. Ní sùúrù náà. Wàláì, ó tó bẹ́ẹ̀. Nǹkan tí bá ní kò ṣe ló máa ṣe. Ìwọ, yes, ìwọ fẹ́ mọ ìyá àṣọjọ́ ṣọlọ. Kò possible. Ṣubomi. Mo ń gbọ́ ẹ. Ṣo fẹ́ gbọ́? Mo ń gbọ́. Mo máa ṣe. Wàláì, ó tó bẹ́ẹ̀. Màá tún wá dùn ẹ. Ó tó bẹ́ẹ̀. Mo wá fẹ́ mọ ẹni tó máa stop mi. Fáàní ìwọ ló mú mi wá sẹ́kọ̀ọ́. Bọ̀kọ̀ mi ìgbé kó wá máa ṣọ́ mi kiri náà. Kí ló ṣe dà? I have my life to live. Èmi náà ní life tèmi láti live. Nǹkan tó bá dẹ̀ wù mí lè ṣe mí ìṣọmọdé dà, mí ìṣe bébì. Àní wọn bí mẹ́tàlá ẹni. Mo ní máa ṣe Mo ní wọn bí mẹ́tàlá ẹni. Ajá tó bá máa sọnù kò ní gbọ́ fèrè ọdẹ. Jẹ́ má parọ́ kan fún ẹ ṣó látijọ́ tí mo ti ń jẹja mi ìjẹ́rú ẹja bíi tiẹ̀ rí o ti gbọ́n pa 100% bàrẹ̀ Elégùṣì. God mi mọ̀ pé wọn náà já sí sórí àwọn ọmọ tó wà ní 100% bàrẹ̀ Elégùṣì yẹn ìwà tí wọn yàtọ̀ síra àfi bí ìsùn ní tàn ọmọ wo bísíkìnì ẹ̀ ṣe rí náà ṣó dàbẹ̀ pé kì í ṣe bẹ̀rẹ̀ program yìí ọmọ o ti fẹ́ pa mí sórí pẹ̀lú gbogbo ètò ọba mi ṣe yìí ó ti láwọn ètò tí mo ṣe fún ẹ tẹ́lẹ̀ bò máa tún jẹ́ kó gbé pẹ́ẹ́lí sí máa jọ ẹ lójú. ọmọ ni ẹ o ẹni tó bá rí ẹ tó bá lóhùn rọmọ tó máa fi kú kò lè rọmọ mọ́. ó ń re kókò fi nǹkan tó bá wù ẹ ni kò fi jẹ́ ó re ṣáyé ẹ. jọ́sọ́ bá mi rí pàm mi ń bẹ̀ yẹn. 5,000 naira. Àbọ̀ lórí burúkú ni yín. mo dáhùn. Abẹ́fẹ́ ṣí èrè ni. Kí ló dé kí n múra ń gbà ẹ? Láti àárọ̀ bẹ́ẹ̀ lẹ́ ń gòkè tẹ́ ẹ̀ ń lọ sísàlẹ̀ tẹ́ ẹ̀ ń lọ sáàrin tẹ́ ẹ̀ ń gbòkè gbòdò látàárọ̀ ẹ wá ń pé 5,000 naira lé mi lọ́wọ́ ṣé kí n ṣòwò tájí tó gbé mi wá ni àbí kí ni kí n fi ṣe.
dábàdà. ẹ máa sọrí burúkú ni ẹ ní délé. wíìlì lórúkọ sàmì yẹn kí ló ń ṣe ní wọ́ta ní kakàn help kárí ẹ̀ márùn-ún rè 5 bay ìkànnì ẹ ó dájú. tẹ bá rìn lọ báyìí tẹ ń gbà wájú tẹ ń gbà yín kẹ máa wẹ gbẹgbẹ yín ni. tí n bá wọlé 100% balẹ̀ bush èmi àti Yusuf Clement àti Barry White tó jẹ́ gbọ́n mi tó rò máa ń like àwọn tó bá ní pòrérò èlò la máa ń san 225. ó wá àwa rírú èrì ọwọ́ mẹ́ta ni 5 bay ó ní kú re. ẹ̀yin olùsí olórí burúkú yìí má ṣàǹfààní. eré gẹ́gẹ́ tí ibi gan orí mi ò pé o ẹ wá dùn nǹkan tí mo ká mi ìwà ń bẹ̀ mi ìwà jíìpù mọ̀ ń wá kiri ọmọ ọ̀gá o máa pe Yusuf á fún mi lọ́wọ́ méjì mọ́. àìgbà àìmúlò ní mẹ́ẹ̀ẹ́dájẹ́ afárá ẹ̀ẹ́dá náà ní sáyé dùn. mi ò lẹ́kẹ̀ẹ́ nǹkan tó ń ṣe o orí pé à ń jáde ìpínlẹ̀ lóní òun bọ̀ ń sálọ. ẹ o bóyá ń ṣe bí ẹni pé omi tútù kì í kàn lára rárá. ó sú mi ó ń hotbush ni. ó rí i pé ghost pimples wà ní gbogbo ara mi ni omi yẹn tutù gan-an ni. ghost pimples amúniṣe ni o. ẹ ṣáà ṣe kíá. àbí ó ti yé mi. èmi náà fẹ́ ní kí irun mi fáìn bíi ti yín ni ẹ̀rí bí irun yín ṣe fáìn. ó ti yé ẹ. ṣe máa ṣẹ̀tẹ̀ ni. mo ṣe máa ṣẹ̀tẹ̀ bọ̀ ṣe lọ́dọ̀ àpárẹ̀ àwọn customers kan lé. òkè lọ attend tí wọ́n ṣe. Cynthia pẹ̀lú mi ọ̀rọ̀ oyún tí mo sọ fún yín pa ẹ̀ mi ì gbọ́n kankan ọ̀hún mi ì mọ nǹkan tí màmá ṣe báyìí. òfin wọn ni kí ló tún expect ká sọ. kí ló fẹ́ ká ṣe sí i ìwọ ló lọ́rọ̀ náà nǹkan tó bá fẹ́ ni kó sọ fún wa. òkè òkú lòkú rè bàbá ọmọ ló lọ ọmọ. Cynthia ọmọkùnrin yóò máa ti bá mi ní nǹkan kankan. so kí ni big deal. ó simple yes ó simple ṣé bẹ́ẹ̀ ni kó kọ̀ wá ọjọ́ kan kó ṣe jíìsì bọ̀bọ̀ yìí ni tó bá ti jọ ní nice time kó sọ pé òun lóyún adẹ́gbóyún ọmọ àlè fún kò jù bẹ́ẹ̀ lọ. ó jẹ́ pé ìwọ náà lè ṣerú ẹ̀ nìyẹn o. wọ́n yẹn ń ṣerú ẹ̀ jàre pẹ́gì. ọ̀rọ̀ yìí ṣé kò ní lẹ́yìn. kò lè níwájú débi kó máa lẹ́yìn. má sọ bẹ́ẹ̀ o ó lè lẹ́yìn o èmi ò support ẹ o. ẹ ṣáà ṣe kíá. àwọn adé kò dèrè wọ́n máa pọ̀ o wọ́n máa pọ̀ o. hello. wọ́n á gbọ́n jẹ ní mú wá ṣe kó lọ. ó wà lókè lémi àbá. kàn ṣe jẹ́jẹ́ wọn ò ní gbọ́ wọn ò ní gbà o. Okay, make sure. Kí ló ṣẹlẹ̀? Kí ló yẹ tó tàn mí wá bí báyìí? Yeah, you kept on telling me it's a matter between life and death. With the first one, but me, I feel yeah, okay. Èmi rè ń bí báyìí. Kí ló fẹ́ sọ? Yomi, first and foremost, let me correct something. Mi ò tún ẹ wá sílé mi. Ọ̀rọ̀ tó máa ṣe láǹfààní. Ṣó ń gbọ́, òun ni mo ti torí ẹ̀ pè é wá síbí. Okay, mo ti dé bí báyìí. Fi story lẹ̀. Talk to me. Let me hear. See, ẹ jókòó náà náà Yomi, ṣáà tẹ́bẹ̀ jókòó náà. Ṣé important kí n jókòó ni? Just talk to me. Yomi, I'm not taking much of your time. At least ẹ jókòó náà. Yomi, wọ́n ní ojú tó ti mọ ni rí. Kò máa lóun mọ ni mọ́ o. Lóòótọ́, I may be your ex-girlfriend, but ó ti ṣe mí lóore rí. You made me a woman. Look. Má dress ọ̀rọ̀ yìí now. Go straight to the point. Mi ò ní time. Wọ́n náà ṣáà ti ń gbọ́. Mo gbọ́ pé òjò fẹ́ rọ̀. Please, I have some places to go. Okay? Okay. Yomi, some time ago, mo lọ sí salon. Mo tẹ̀ rí that girl, your newfound love, àbí that fat girl. Ọmọ tó ń gbé kiri kẹ̀kẹ́ tó torí ẹ̀ fi mí sílẹ̀. Mo ṣàrí ní salon pẹ̀lú àwọn ọ̀rẹ́. Wọ́n discuss pé pẹ́pẹ́ sí o, ó sì lóyún o, ó ń tẹ̀lé ìwọ̀kọ́ lóun náà fẹ́ tí ó ń ṣe lọ́rùn ni. Anyway, girlfriend mi lóyún. Kò lóyún, jọ̀ọ́ torí Ọlọ́run kí ló kàn ẹ́? But problem ti tèmi nìyẹn. Kò yẹ kí yẹn kún ẹ náà. Mo ti máa sọ fún ẹ times without number. Bí kò máa dá sí ọ̀rọ̀ tí ò bá kún ẹ, ọ̀rọ̀ tó bá pè ẹ́ sí. Ṣé mo kò wà lára àwọn major complaints mi nígbà tí mo ń date ẹ? Yeah, ṣọ́. Bó ṣe máa ń ṣe kiri nìyẹn náà. Yomi, we're not dating but we're still friends. Báwo ṣe máa ti rí tó ń ṣe tẹ̀sẹ̀ lọ́rùn? Why now? It's my life. Jọ̀ọ́ torí Ọlọ́run. Problem tèmi nìyẹn. Èmi mo lóyún o, èmi kọ́ mo lóyún o, kò kún ẹ́, fi mí lẹ̀, máa address problem mi. But Yomi, à ń gba ọ̀rọ̀ mọ́ adìẹ ní ọwọ́ ikú. Come on, shut up. Ìwọ ló fẹ́ gbà mí.
o ti gbà rẹ̀ náà idiot. Yomi walked out on me. It's nílò mi gbọ́rọ̀ báyìí o because mo ti ní mi ní sọ fún bọ̀bọ̀ yìí àmọ́ insist pé kí n sọ fún. ohun tó ti ní lọ́jú jọ lẹ́kún bẹ́ẹ̀ àìfarabalẹ̀ ojú kòkòrò. Yomi láti gbogbo ọjọ́ ìta tí ń bá bọ̀ kí a lọ sínú ilé náà. Mi ò sí mood láti wọlé. Yomi, you don't love me. You don't love me. Mo pé mi lẹ́lòmíì yàtọ̀ sí ìwọ. Ìwọ nìkan ni mo ní. Ṣó fẹ́ kí ló máa tẹ̀lé lòmíì ní láti gbogbo ọjọ́ yìí. Ó ti yẹ káwa méjèèjì ká feel ara wa yìí ká tẹ̀ mọ́ láti gbogbo ọjọ́ yìí. Kò sí nǹkan kan mi kí n wọlé ni. I'm sorry. Mi kì í ṣe nǹkan kan. Okay, mo mọ̀. Ṣé nítorí mi wà ní ìjẹta ṣé nǹkan tó ń bí ẹnu ni? Ó yá má bínú náà. Mo ṣáà ti bẹ̀ẹ́ baby má bínú jọ̀ọ́. No, let me tell you something. Okay, mo ní nǹkan tó wà very very important mo fẹ́ sọ fún ẹ and mi lè sọ fún ẹ níta mo fẹ́ ká lọ sínú yàrá so that wàá lè fún mi ní gbogbo time àti attention ni. Bí mi àti ẹnìkan la wà nù lé ó dẹ̀ sọ. Mi fẹ́ sọ níbí. Tó bá ti fẹ́ sọ mi báyìí bóyá kò kí bẹ́ẹ̀. Nínú ilé ló máa ti dà. Wo ológun jẹ́ kí n sọ nǹkan tó wà nù mí fún ẹ jẹ́ kí n sọ fún ẹ ṣó yẹ ń gbọ́ òótọ́ ló ti lóyún. Èmi oyún níbo ló ti Ọlọ́run má jẹ́ wo tó bá ń pẹ́ mo ní oyún gbogbo nǹkan tí bá wáyé láyé mi kí n má rí wo kí sórí burúkú ni ìfà bí mo ṣe ń lọ báyìí kí má ẹgbẹ́ kẹ It's okay kò ṣe bẹ́ẹ̀ look. Yomi báwo ló ṣe máa rọrùn nǹkan bẹ́ẹ̀ yẹn sí mi tó dẹ̀ mọ̀ pé wọ́n nìkan ni mo ní. Ó mọ nǹkan tó ṣẹlẹ̀ sórí tí bá tẹ accuse ẹ ò ní láti go this far kó tó convince me pé o ṣe get. Ex-girlfriend mi idiot yẹn ló ń sọ fún mi pé o ti lóyún fún ẹlòmíì and I'm not happy about it nǹkan tó ń ṣe mí gan ni. Ex-girlfriend ṣé gẹ́ ọ̀kọ́ báyìí tó ó dúdú. Yeah ó mọ̀ náà. Bẹ́ẹ̀ ga òun náà ó òun ni àwọn èèyàn tí a fẹ́ darí mi àtọkọ mi rú. Ó ti yé mi wọ́n fẹ́ dání wa lóòótọ́ mo understand but Ọlọ́run ò fún wọn ṣe okay. So instead of ká wọlé, I prefer láti gbé ẹ jáde láti lọ ṣe shopping fún. I'm sure you don't like that. I like that, but I just want us to go inside. Not now. Nǹkan tó fún èmi ni pé kí n lọ ra kan fún ẹ, come on. Ṣé gan ni o. You're welcome. Thanks for the treatment. You're welcome. Yomi, mo notice nǹkan kan látẹ̀kọ̀. Mo notice pé mood ẹ o sí in good mood. Normal mood tí mo mọ̀ ẹ́ sí kò ṣó ni mo rí látẹ̀kọ̀. Even ní canteen. What happened? Well, kì í ṣe ẹni tí mo lè fi rọrọ yẹn pamọ́ fún. Of course. I'm gonna tell you. Ọ̀rẹ́ ẹ ló fà. Ọ̀rẹ́ mi. Táwa. Kí ni Táwa ṣe fún ẹ? Sọ fún mi máa bá wí now. Ṣé o observe nǹkan kan lára Táwa ni? No. No. Okay. Ṣé wọn pé Táwa ti lóyún? Táwa ti lóyún. Tí Táwa bá lóyún ṣe bí wọ́n ló lóyún. Èmi kọ́ lóyún Táwa lóyún fún. Oh, Yomi, come off it. Stop kidding me. Ṣé máa ní ìwọ kọ́ ló lóyún? Ṣé lẹ́lòmíì tó ń fẹ́ ni? Báwo ló ṣe máa ní kò ṣe wọ́n ní Táwa lóyún? Kò ń ṣe èmi ni Táwa lóyún fún tó bá ti délé obìnrin sóbìnrin pé kò bí. O lè pretend fún pé bí n pé èmi ò tiẹ̀ tí mò ń pa ẹ̀ kó fi lè sòótọ́ fún ẹ. Táwa ti lóyún èmi dẹ́kọ́ ló lóyún fún. Are you serious? Dead serious about it. Ọkọ ló lóyún. Bó ní Táwa ti fẹ́ lóyún. Mi ò mẹ́rin tó fẹ́ lóyún. No problem. Táwa, a ní o ti lóyún. Ọlọ́run má jẹ́, Ọlọ́run má jẹ́, Ọlọ́run má jẹ́, Ọlọ́run má jẹ́. Èmi ò mọ bí tó ti róyún o. Ìwọ ò lóyún. Kò sóyún kankan lára mi, èmi ò lóyún rárá ni. Àbí òun ló ń bá mi calculate nǹkan oṣù mi ni. Ṣòun gbà tí mò ń ṣe nǹkan oṣù ni. Mo ní mi ò lóyún. Ọmọ ní iye kan lábàá ohun ju méjì lọ. Ìjàpá àti Yánrinbó. Èmi ni ìjàpá, ìwọ ni Yánrinbó. A ní mi ò lóyún. Ojú ló mọ ohun tó yónú. Mo ti rí ẹ gbogbo bó ṣe ń gbé kinní tó ń wúkọ́ tó ń ṣe lè ni mo ti mọ̀. Ṣùgbọ́n
o ní láti deny. èmi ò lóyún, èmi ò mọ ibi tó ti gbọ́ information, èmi ò mọ ibi tó ti róyún, kò sóyún kankan lára mi, èmi ò lóyún o, ó dà mi ò lóyún. ó jẹ́ tètè bá mi sọ̀rọ̀ kó sọ̀rọ̀ tán kó jẹ́ àmọ́ ibi tá a máa gbégbà. ṣé o mọ̀ pé wọ́n lọ̀rẹ́ mi èmi lọ̀rẹ́ ẹ̀ kó jẹ́ àmọ́ ibi tá a máa gbégbà kó jẹ́ ẹ̀mọ ọ̀nà tí màá gbà èmi mo mú wa wá sẹ́kọ̀ọ́ abọ́ gbàgbé ni. ọ̀rẹ́ mi tó bá lè ṣe yẹn fún mi inú mi máa dùn gan. ṣòrí jẹ́ ń jẹ́wọ́ òògùn kó dáṣọ bò mí tó ni o mo sì lóyún. Ọlọ́run máa ṣe o Olúwa ṣeun o Yọmi ó máa ṣe gbogbo fàájìlẹ̀ ni fún mi ọ̀rẹ́ mi I'm happy for you. ibi tá a fojú sí ọ̀nà gbàbẹ̀ ọ̀rẹ́. Meaning what? a ní Yọmi kọ́ ló lóyún. Yọmi kọ́ ló lóyún. Yọmi kọ́ ló lóyún o. ta ló wá lóyún? kò sóhun tó ní bẹ̀rẹ̀ tí kò kí ń lópin. ohun rèé. so ẹ̀yin tẹ́ ń bá wa du ọkọ lélẹ̀ ẹ pọ̀ jù báyìí lọ. babes we are not here for poem now. káwa ká fún èmi báyìí náà jẹ́ ká ṣe dájọ́ fáwọn ènìyàn. láyé ẹ tó bá tún tún lé ayé ẹ wá onímọ̀ bá wà du ọkọ. ó yá ẹ wálẹ̀. ẹjọ́ ẹni sùn. bẹ́ẹ̀rẹ̀ jẹ́ wáyé. onímọ̀ wà du ọkọ. So we're going to have fun, okay? You wait for me in the car. all right. Kí ló dé tó yí ìwà àtàwọn ọ̀rẹ́ ẹ̀ tẹ́ lọ wílé ex-girlfriend mi tẹ̀ náà bẹ́ẹ̀? I know you're not going to lie to me. èmi tó yẹn pé àwọn ará àdúgbò ló gbà mí lẹ̀ lọ́wọ́ ẹ̀ bí mo ṣe ń lọ báyìí púpọ̀ ṣe bù mí só nìyẹn ó fọ́ etí mi orin pójú mi wú níbi pé make up mo fi bò ó ni mo kàn fẹ́ sọ fún ẹ ní. Irọ́ ni. èmi tí mo mọ̀ pé tí bá sọ fún ẹ wọ́n máa ní pé torí jẹ́ ex-girlfriend ẹ mo ṣe fẹ́ dájà lẹ̀. So àwọn lọ́wọ́ attack ẹ. bẹ́ẹ̀ ni ó ná mi ó rí ni. Okay, not to worry, darling. Má bínú. mi ì bínú mọ́ màmí tiẹ̀ èmi ti filẹ̀ fọlọ́run. Mo mọ̀ pé torí tèmi ló ṣe jìyà báyìí. Màá dẹ̀ make sure kó jẹ̀yà yẹn lásán. As for her, leave her. Mo mọ̀ nǹkan tí màá ṣe. Ṣùgbọ́n I'm sorry, darling. ìyá ìfẹ́ ni. All for love, okay? I know. Má bínú. Wait for me in the car, ṣùgbọ́n. o ṣe my dear. I'll join you soon. Má sọ yẹn fún mi. Yọ̀mí má sọ yẹn fún mi náà. Take it easy now. Àtẹ̀gbọ́ tèmi náà now. Take it easy. Kò ń ṣe nǹkan tó ń dùn mímí náà nù now. Ṣé màá máa pariwo àbí màá wà proud of the fact pé mo ní low sperm count ni? It's not possible now. Nǹkan tijú ni now. Boy, as cute as you are, oh my God. Kí ló tó sọ ilé fún mi láti bẹ̀rẹ̀ náà? Oh look mi ò ní parọ́ fún ẹ. Èmi àti Yẹni gan nǹkan tó fàjà wà nìyẹn. Because ó refuse láti ṣe IVF tí mo sọ fún pé a lè ṣe láti fi bímọ. Ó lóun ò lè ṣe. Are you saying Yẹni ìwọ ló fa ọ̀rọ̀ Yẹni? Oh my God. Yọ̀mí. Bọ̀bọ̀ ìyá pààyàn ni wọ̀ bọ̀ yìí. So torí bíbí yẹn ò gbà kẹ́ṣe IVF ló ṣe parọ́ mọ́. Okay, mo ti gbọ́. Kí ni solution báyìí? Kò sí solution kankan ju wípé ẹni tí wọ́n máa fẹ́ ó ń láti agree pé IVF la máa fi bímọ. Idiot ni. The solution is o máa ṣe treatment ni. Treatment ló máa lọ fún. No. Pàdé mi jẹ́ ká gbàgbé yẹn. Mo fẹ́ kó mọ̀ pé ibi tí ò bá sífẹ̀ẹ́ ni ò sí ìlọsíwájú. And ó dá mi lójú wípé èmi àti ẹni fẹ́ra wa dáadáa ni. My problem is your problem. Kò dẹ̀ sẹ́ni tó kọjá àdánwò láyé yìí Ọlọ́run mo ní jẹ́ kí a rí àdọ̀tún rẹ̀. Mo wá fẹ́ kó jọ torí Ọlọ́run ọ̀rọ̀ tí mò ń bá ẹ sọ yìí náà ni. Pé mo fẹ́ kó mọ̀ pé IVF la lè fi lọ́mọ. So tá bá ti fi IVF bímọ then èmi àti ẹ á lè settle down bí ọkọ àti ìyàwó. Please, I need you to share my problem, darling, please. wo mi rò pé lè possible. Kò sí nǹkan tí o bá béèrè tí mi ò ní fẹ́ tó bá ṣe fún mi. Má tẹ́ lọ́rùn pẹ̀lú gbogbo nǹkan. Even if it is money.
I'm gonna give you. Please. Òun bẹ̀ mí látàárọ̀ nsìn, òun bẹ̀ mí. Wàá fún mi lówó, wàá fún mi everything. Nǹkan táwọn sọ kọ́ nìyẹn, à ń sọ̀rọ̀ marital life mi ni. Ọ̀rọ̀ marital life mi là ń sọ mi rò pé lè possible. Ò sí nǹkan tó máa ṣe. It has nothing to do with your life. Ò sí nǹkan tó máa ṣe. I beg you. Wo mi lè ṣe IVF o, mi lè ṣe. Ó dẹ̀ jọ́ torí Ọlọ́run now. I beg you, jọ́ now. Wo má bẹ̀ mí mọ́ mi because ẹni tó bá rí ẹni sí kan wọn ò ní mọ̀ kó ní adúró problem báyìí. Wo má bẹ̀ mí o, abiri wàhálà lélẹ̀ báyìí sí. À ń gbàdúrà ká rọ́kọ, àtúrọ́kọ náà tàn sí ìwú látúgbé sọ́wọ́ ẹ̀ báyìí. Ṣé tó máa fi problem yìí bù mí nísìnyí? Ṣé mo bú ẹ? Mi ò bú ẹ náà, mo kàn ń sọ̀rọ̀ ni. Tí bá débẹ̀ lásán wọ́n máa gbà pé àwọn èèyàn dé. Kò yẹ. Gbogbo nǹkan báyìí la máa jù sí wọn. Wàá mọ̀ pé nǹkan ṣẹlẹ̀. Mo rẹ́rìn-ín ìgbà tán bí mi, ó yẹ kó mọ̀ pé mo máa rẹ̀. Àmọ́ bá ṣe máa ń ṣe. Orí kọ́ mọ̀ yẹn set ni. Ṣùgbọ́n ẹ̀yìn yìí nìkan náà láfi ẹ̀yìn yìí ṣá. Ọ̀rọ̀ ìyá tó mú bọ̀ yẹn. Ẹ ká sọ. Meet. Yomi. Ṣùbọ́mi. Dúró náà. Yomi. Kí ló wá ṣe ń bì? Ṣẹjọ́ ń gbé ni. Yes. Ṣé mọ́ra ni? Yeah, mo mọ̀. Wo ẹ̀yin ọ̀rẹ́ mi. This is Pelumi, Emi's baby me, and this is Cynthia. Oh, Pelumi, hi. Cynthia, how are you? Era, you are okay? Yomi. Jọ. Please. Ìwọ kọ́ mo wá bí o. Ìwọ kọ́ ni mo wá síbí báyìí jọ, please. Tí o ní sùúrù náà, ṣé o mọ̀ wọ́n rí ni? Ṣé báwọn ni mo sọ fún yín, àwọn ni Ṣùbọ́mi. Network ti jápọ̀. Seriously, ó jápọ̀ gidi. Baby, let's go. Ó jẹ́ ká wọlé lọ. Ẹ ti wọlé. Ṣé kó má wọlé ni? Tí ẹ̀kan bàjẹ́ kó kun ẹ̀ náà, kí n sì ti ẹ. Tí ẹ bàjẹ́ okùn mi lóòótọ́ àmọ́. Kí á wọlé jọ nítorí Ọlọ́run. Díẹ̀ lọ. Ọ̀rẹ́ mi. Ṣọ́tọ̀ ẹ̀ bí kò tó ẹ̀. Wọ́n ti kọ́ di burúkú náà báyìí. Wọ́n ti kọ́ ràn án àbí. Ṣùbọ́mi jọ, torí Ọlọ́run mo fi bẹ̀ Ṣùbọ́mi, mo ti kú, tèmi ti bá mi. Ṣé lórí burúkú tó kó ràn ẹ́ yẹn ni wàá wá gbé padà sábúlé? Ṣùbọ́mi jọ. Mo fún ẹ 30 minutes nsìn láti padà lọ sábúlé yín. Jọ torí Ọlọ́run ṣàánú mi Ṣùbọ́mi. Tí bá wá gbẹ̀dẹ̀ sẹ́yìn. Ó ní sọ́rí burúkú Ṣùbọ́mi jọ. Ìjọ ta lójú sí ọmọ. Mo kú. Kí ni mo máa jẹ báyìí o? Ilé ìwọ̀n abẹ́ àmì tó ní àtẹ̀wọ́n tá a fẹ́ gbé. Balùwẹ̀ tí o bá rómi mu á sunkún àìrómi. Oníkọ́ gidi, oníkọ́ gila. Lẹ́ni tára ẹ̀ bá kò tọrọ. Ọ̀rẹ́ mi. Ẹ̀yà ọkọ mi, kí ló ṣe ẹ́? Kí ló ṣe ẹ́? Kí ni? Mi ìmàrírò eléyìí ńjọ́ tí mo ti délé ayé mi. Ayé mi ti bàjẹ́ máa fi ẹ̀ jọ. Ìyá àjẹ́ ní gan tọ́mọ ẹ lọ sí Èkó ń bí. Mọ́tò ló gbé wá bá yẹ tó ra léèsì tó ra góòlù. Àbí góòlù kan náà ń pe kíní tí dídán. Náà ra góòlù bọ̀ fún ìyá wọn. Ó ga o. Táwa ẹkún nìwọ mú wá bá mi. Kò lè yé ìsìn. Njó ti bà tèmi jẹ́ gan, bébí gan ṣe ti rí ẹ. Kémi kó kúkú bá ké. Ai, má sunkún. Owó alájẹsẹ́kù àtowó rẹ̀ sì ni mo lọ gbà fún táwọn ọmọ lórí burúkú yìí kọ́ ló máa ń ṣẹlẹ̀ lórí burúkú. Tó kẹ́kùn ní wọn bá mi jẹ́ kémi kan fẹ́ kún pàdé ẹ o. Máa fẹ́ kún pàdé ọmọ ìbànújẹ́ ni ẹ. Ọkọ̀ ni mo fẹ́ kó gbé wá, ò gbé kankan. Ó dàtà wá, kí ló ṣẹlẹ̀? Ṣé mọ́tò kọlù ẹ ni? Ó kọlù ọ̀kadà? Mi kọlù ọ̀kadà. Kí wá gogo ló ṣe ẹ́ báyìí? Ayé mi ti bàjẹ́. Tí ẹ bá jẹ́ kẹ̀. Adójútì ni ọmọ ó yánu lé. Pẹ̀lẹ́ má bọ̀. Ọ̀rẹ́ mi, mo ní kí n ṣe báwọn ará Èkó ṣe ń ṣe ni. Ní gbogbo àwọn oríṣiríṣi ọkùnrin tí mò ń bá ṣàṣepọ̀. Mi ìmẹ́ tó lóyún ní gbogbo wọn. Mo bá ní kí n tì sọ́rùn ọmọkùnrin tí Ṣùbọ́mi introduce sí mi tó fẹ́ fẹ́ mi. Àmọ́ Táwà, ṣáà wá sọ pé irú àwa gan tá a kó lábúlé, àwa gbọ́n ju irú ìwọ tó lọ sékòó lọ ni. Báwo ló ṣe máa ṣe bẹ́ẹ̀ yẹn kó dáa?
ó dáa bó bá tiẹ̀ wá ṣèrànù mi bí rọ́bà dáàbòbò ń bẹ́ẹ̀ wá sí kàbà táwa wo ó kó òkun fa ó kó òkun gan ni. àmàlẹ́ yìí káàbọ̀ kọ̀ǹpó. àmàlẹ́ yìí. èwo lórí búkú. àti olóyún òfò látẹ̀kọ́ àmàlẹ́ yìí. ẹ káàbọ̀. ẹ káàbọ̀. bó o ní. sọmọ ń jẹ sọmọ ń mu. sọmọ ń mu sọ ń kíkì. níbo lẹ ti rọmọ. àṣírí tí ò ṣe é bò mọ́ ni wọ́n fẹ́ máa bò. ó dá kí n gbogbo rádaràdà. gbogbo dáadáa ni pé bí o ti rí ẹni gboyún o tí o mọ̀ bóyá bọ̀dà pẹ́ńtà ni o tí o mọ̀ bóyá káfíńtà ni o tí o mọ̀ bóyá bọ̀dà ń kéṣì gbogbo ẹ̀ náà láti mọ̀. agbọ́ gbogbo ẹ̀. orí ibú wa lè kan akọ́pọ̀ olùsí. àṣẹ ìwọ lè lóyún kọ́ mọ́mọ́ ẹni tó ní. ọwọ́ àjòkó sí ibà yìí ní sí ọmọ. ìwọ ní táwa fẹ́ wa. níbo yóò mọ gán di ọrùn ni. ọjọ́ kó kalẹ̀ bí báfù tán fi fa sọ. wọ́n ní táwa fẹ́ mi ṣé bọ̀ǹdù ní fẹ́ ṣé bọ́bá jẹ́ bọ̀ǹdù ló lọ́mọ ṣé kò wá dá. níjọ́ kan ṣe ìwọ lè mi kọlà ṣé kálẹ̀ mi mo fún ọ lóyún tí mo yọjú sí náà mọ̀lẹ́bí rẹ̀ wọ́n. bó tiẹ̀ jẹ́ bó bá máa bímọ ọmọ gán kàdà wà láti kò sọ kọ́ńtínítì nù ni. àwọn ẹlẹ́yìn. ta ni sọ̀rọ̀. ẹ ṣe mọ̀ lọ. ní bá a sọ tọrọ gbogbo tó yẹ kí wọn fi sanra lòún jẹ. sáfò ńlẹ yìí kan ìwọ gbé kan. gbogbo tó yẹ kí wọn fi sanra lòún náà jẹ. ọ̀rọ̀ tó sọ pọ̀. nígbẹ̀yàn mo fẹ́ ṣe bí wọn mo fẹ́ dà bí wọn àbùkù ní ń fa nígbẹ̀yìn òótọ́ àìrọ́nà gbégbá ọ lámà ní kò sọ̀nà ẹni tó mọ̀ ọ̀nà tán tó wá ṣìnà ń kọ́ra wọ́n ní bájá bá fọ́ mi kó mi àmọ́lẹ̀ ọlọ́wọ́ gbà lọ ká ṣọ́ra fámọ̀ràn mú mi o ẹ̀yin obìnrin ẹ dákun ká ẹ fẹ̀sán ṣe ọ́ ọ́ lẹ́wù.